ẹ̀yin ò ní kú èmi ò ní sọnù ilẹ̀ Yorùbá yìí ilẹ̀ lómìnira àjọ máa gbà ni ẹ má gbàgbé o ní ọ̀la kíkí wa lọ́la ni pé ọmọ Yorùbá ni mí bẹ́ẹ̀ ni Àdìsá ò kéwú kò kàwé bẹ́ẹ̀ tí gbogbo ayé ló ń gbọ́rùn Àdìsá ọmọ aládùúkún kábíyèsí Ọlọ́run ọba ẹ̀yin ò rí pé ọ̀rọ̀ ayé Sunday wàláhì ó tó ṣe fíìmù àníkèéní ọ̀rọ̀ Sunday Àdìsá ó tó ṣe fíìmù kò kéwú kò kàwé Buhari ń sá jolojolo torí ọ̀rọ̀ ẹ̀ Buratai àbí búrẹ́dì lórúkọ ẹ̀ ó sá jolojolo nítorí ọmọ aládùúkún ẹ̀yin èèyàn mi ohun tí ọ̀tá máa ṣe fún yín sẹ̀ ilé tọ́tà máa lé yín tó máa mú yín di international tó máa mú yín go global Àdìsá ti go global ta ló mọ Sunday tẹ́tẹ̀lẹ̀ mélòó ni yín ló mọ̀ mélòó ni yín ló mọ Sunday Àdìsá ọmọ aládùúkún tẹ́lẹ̀ mélòó ló mọ̀ ṣùgbọ́n ọ̀tá lé wọ́n ní kọ́mu ní Benin ọwọ́n aṣọ di globally ẹ̀yin èèyàn mi àṣìṣe tọ́tà máa ṣe tó máa gbókìkí yín jáde ló náà máa ṣe fún yín àṣìṣe tọ́tà máa ṣe tó máa fi òkìkí yín hàn globally ní ti dáadáa ó náà máa ṣe fún yín tí ọ̀tá bá ń léèyàn gbà mí àkímọ̀ kan máa ń lé wa lọ síbi oore ni èèyàn kan bí 1 trillion ẹ ṣe tí ẹ bá ti kí yàn là pé ọmọ Yorùbá ni mí ẹni ọmọlúàbí ọmọ Yorùbá ni mí ọmọlúàbí aṣọ tó bá fẹ́ wọ̀ lọ́la ẹ jẹ́ kó ní white nínú ẹ make sure pé ẹ ṣàdúrà fún orírun ilẹ̀ Yorùbá ẹ ṣe jàre ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gèlèmí ga ẹ ṣe God bless you Ìgbòho ṣàwọn man battalion ọkùnrin kan bí 99 trillion ọkùnrin ẹ̀kọ́ tó gàgàdìgẹ̀ tó jowó tí ó di gbèsè Buhari gan lọ ẹ̀rù ń ba Buhari tọ̀ sí fúnra ó ń yáwó kiri ni pé òun á mẹ́sàn pọ̀ ta Nàìjíríà sákì òṣà Buhari máa mẹ́sàn pọ̀ ta Nàìjíríà kóhun tó lọ because ó mọ̀ pọ̀ ọmọ aládìkún ó ti mú un lẹ́pọ̀n dání. ẹ bá wa gbogbo ẹ̀yin jagunjagun ilẹ̀ Yorùbá àwọn ọlọ́wọ́ bọ́tìnì mi wọ́n yin mi lè kanná lábẹ́lẹ̀ wọ́n wáìnì mi wọ́n twist mi gbogbo ẹ̀yin jagunjagun ilẹ̀ Yorùbá akíyẹ kù fọmọ ènìyàn ṣe kù iṣẹ́ takuntakun ní bógun lọ gbogbo ẹ̀yin tẹ́ filé àtọ̀nà yín sílẹ̀ tẹ́ ń jà fún ilẹ̀ Yorùbá pé kílẹ̀ Yorùbá lè bá a bọ́ sí ò ní bá ogun lọ ẹgbẹ́ sàsùn yín síwájú jàre ní bá ogun lọ mo kí ẹ̀yin sàágbé ànábì làwa pé Sunday Adéyẹmọ Ìgbòho tó bá wùwọ ni kó o pè èmi Yorùbáwùyí máa ní ànábì Sunday Adéyẹmọ Ìgbòho ànábì of our time ti wá nìyẹn the prophet of our time ti wá nìyẹn làwa tẹ̀lé a kí ẹ̀yin sàábí ẹ̀yin disciples a kí yín ẹ kú iṣẹ́ takuntakun àtàwọn tó ń fowó ṣe àtàwọn tó ń jagun tó ń bọ́ta àwa sàbẹ́ lóbìnrin náà tá à ń gbójú bọ́ta wọ́n ti ní ká má wá sílé àwa náà bínú àwa náà wà mi ìfẹ́ kẹ́kọ̀ọ́ ti ẹ̀fọ́n ti ẹ̀ jẹ́ skin mi ìfẹ́ kẹ́kọ̀ọ́ jẹ́ skin mi so mi ìfẹ́ wá so ẹ mú lẹ́yìn dání àwọn sàbẹ́ lóbìnrin tá à ń gbójú bọ́ta àwọn sàbẹ́ lọ́kùnrin tó ń gbójú bọ́ta àwọn tí wọ́n ń ná owó tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun nílùú òyìnbó nínú òtútù tí wọ́n tún fi owó yìí support ilẹ̀ Yorùbá kódà àwọn ìyá mi kan wà tó pé prayer warrior làwọn wọ́n wá pè mí Yorubawuyi mo ti gbàwẹ̀ mo ti gbàdúrà ìjọ ọ̀nà máa fàdìsá sílẹ̀ mo ní màá mi ẹ̀ ní sùúrù ó máa sàásó máa sẹ̀ ó máa fọmọ aládìkú sílẹ̀ kudos to all the warriors nílẹ̀ Yorùbá o is the prophet of our time mo ní màá mi ẹ̀ ní sùúrù so àwọn ìyá wa tó ń jagun àdúrà tó ń jagun àwẹ̀ tí wọ́n ń jagun sàrà a kí àwọn náà o gbogbo ọmọ Yorùbá pátápátá ni mo wá kí lẹ́nìí gbogbo Yorùbá pátápátá ni mo wá kí lẹ́nìí mo dẹ̀ sọ fún yín ẹjọ́ nǹkan mẹ́rin la fẹ́ ṣe nǹkan mẹ́rin tá fẹ́ ṣe please if you can cut this cut it and send it to your WhatsApp to anywhere you want to send it to nǹkan mẹ́rin yẹn tí mo fẹ́ sọ nísìn mi ní fẹ́ interruption ọkàn mi ní ka message kankan for now mi ní ka message kankan for now mo fẹ́ tún nǹkan mẹ́rin yẹn sọ nǹkan mẹ́rin yẹn ni pé àkọ́kọ́ number 1
ní ọ̀la yẹ ká kíra wa ní kíkí wípé ọmọ Yorùbá ni mí. Ẹ tó wá kí pé ọmọ Yorùbá ni mí kó dáhùn pé ọmọlúàbí. Má dúró kan kí ẹ kó tó dáhùn. Ìwọ náà lè kíyàn. Ọmọ Yorùbá ni mí o, ọmọlúàbí o. Kò bà ẹ̀sìn ẹ jẹ́. Bí Mùsùlùmí sọ pé salamu alaikum wa alaikum salam. Àlàáfíà fẹ́ni tó ń bọ̀, àlàáfíà fẹ́ni tó dé. Just like báwa náà ṣe sọ pé àwa náà ní èdè tiwa. Èèyàn a ní èdè tiwa, ìṣẹ̀dá kan ni wá, èèyàn kan ni wá. Ẹnìkan ni wá. Àwa ní orírun. Ẹ ṣé mo kí yín. Àwa ní orírun tiwa. Ọmọ Yorùbá ni wá. Kí ta máa kíra wa ni pé ọmọ Yorùbá ni mí. Then wá dáhùn pé ọmọlúàbí. That is the first thing. Nínú kan mẹ́rin tó ní ká ṣe lọ́la, ẹ lè bá mi mú báírò àti ìwé bá mi kọ kalẹ̀. Ẹ mú báírò àti ìwé ẹ bá mi kọ kalẹ̀. Àkọ́kọ́ ni pé tá máa kọ́kọ́ fi kíra wa lọ́la ni pé ọmọ Yorùbá ni mí. Then èsì ẹ̀ ni pé ọmọlúàbí. Èèyàn kan ni wá o, God bless you. Ọmọ Yorùbá ni mí, ọmọlúàbí. Èèyàn kan ni wá. Àwọn Lárúbáwá èèyàn kan ni wọ́n. Àwọn Kristẹni tó fún wa ní ẹ̀sìn náà èèyàn kan làwọn náà. Àwa ọmọ Yorùbá náà ìyẹn ò di kò dá ẹ̀sìn ẹ dúró o. Ìyẹn ò fi ẹ̀sìn ẹ o. Mùsùlùmí ni ẹ kò ní kó má ṣe mùsùlùmí ẹ o. Kristẹni ni ẹ pé àsọ ní èdè téèyàn ò gbọ́. Èdè wa náà la fi sọ. Èdè wa náà ni pé ọmọ Yorùbá ni mí, ọmọlúàbí. Ọmọ Yorùbá ni mí, ọmọlúàbí. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé ká make sure pé aṣọ tá bá wọ̀ lọ́la white wà ńbẹ̀. Ẹ tó bá lè wọ̀ white délẹ̀. Ẹ jẹ́ kó wọ̀ white délẹ̀. Ẹ tó bá lè wọ̀ white délẹ̀. Ọmọ Yorùbá ni mí Bùkọ́lá Sódípọ̀ mo kí yín padà ọmọlúàbí o. Ọmọlúàbí ni mí o. So ẹ tó bá lè wọ̀ white délẹ̀. Ẹ kàn mú anything. You can just dress up, use your tie. Èlò lo tie yín kó jẹ́ white. Èlò lo wristwatch tó bá jẹ́ white. Just you can put on bead tó jẹ́ white. Just make sure you put on something white in your body. Kì í ṣe inner wear wa kó má jẹ́ singlet. Singlet no lè jẹ́ white o. Pant lè jẹ́ white o, but ẹ jẹ́ ká make sure ọmọlúàbí ni mí o. Yoruba people, we are so blessed. Look at people going inside kí mi. Ọmọ Yorùbá ni mí. Yorubawuyi náà ń dá ilé ọmọlúàbí ni mí o. Ní ẹ pé ní sèdè yẹn sìn. Ẹ gbọ́ nǹkan tẹ́ mi ń sọ, èmi náà gbọ́ nǹkan tẹ́ ń sọ. Ẹ̀yin sọ fún pé ọmọ Yorùbá ni yín, èmi náà sọ fún pé ọmọlúàbí ni mí. Ṣé pé kò sí nǹkan tó bọ̀ nínú kíkí yẹn. Ẹ má kẹ́yìn kọ́kọ́ confuse pé ẹ̀wọ̀n kíkí wọ́n fi ń ṣẹbọ ni, wọ́n fi ń ṣètùtù ni. Kíkí tó lálàáfíà jù. Kíkí wa náà lálàáfíà. Èdè wa lálàáfíà. Èdè wa gbádùn, èdè wa wuyì. Yorùbá wuyì. Yorùbá gbayì. Láṣà lédè níṣe Yorùbá àwa la dájú. Àwa la fine jọ̀wọ́ arẹwà níwà, arẹwà lédè, oúnjẹ wa tún dá. Jẹ àmàlà, kó bú gbẹ̀gìrì sí, kó fẹ́ wédú sí, Yorùbá ló ní. Wọ aṣọ, kó mú gèlè ẹ kó ṣẹnu ẹ bí ẹnu ẹ̀rọ. Yorùbá ló ní. Ẹ̀yin ọkọ wa náà tẹ́ bá máa dé fìlà, tẹ́ máa gẹ́ngẹ́ fìlà sẹ́gbẹ̀ kan báyìí. Àwa lárẹwà jù. Àwẹ̀dá mo kí yín sà. Ọmọ Yorùbá ni mí o, ọmọlúàbí o, mo kí yín. So ẹ jọ̀ọ́ ní ọ̀la àkọ́kọ́ ọmọ Yorùbá ni mí, ọmọlúàbí. Ẹlẹ́ẹ̀kejì aṣọ tá máa wọ̀ ẹ jẹ́ kó jẹ́ white ní ọ̀la. Aṣọ tá máa wọ̀ ẹlẹ́ẹ̀kejì aṣọ tá máa wọ̀ ẹ jẹ́ kó jẹ́ white, kó jẹ́ funfun. Ìwọ tó bá lágbára àti wọ̀ funfun délẹ̀, jọ̀ọ́ wọ̀ funfun délẹ̀. Ìwọ tó bá lágbára àti wọ̀ funfun délẹ̀ bí Yorubawuyi, just make sure ọmọlúàbí o, just make sure pé o wọ̀ kíní kan tó jẹ́ funfun. Just make sure pé o wọ̀ kíní kan tó jẹ́ funfun. Kódà bó jẹ́ earring ló fẹ́ wọ̀ tó jẹ́ white kò sí wàhálà. Kódà bá yẹ pé wà ní inner, o lè wọ̀ inner ẹ kó jẹ́ white náà, but ní ìta gbangba because a fẹ́ tá bá gbalẹ̀ Yorùbá tán ká jẹ́ flying color. Kí Yorùbá kó kìkì wá kàn káàkiri ayé. Bẹ́ẹ̀ ni àkọ́kọ́ ọmọ Yorùbá ni mí ni kíkí wa ní ọ̀la. And you can continue to me. Mo ti gbà láṣà nìyẹn. Èmi o, mo ti gbà láṣà. If you want to greet Yorubawuyi, just greet me ọmọ Yorùbá ni mí. Then I will tell you ọmọlúàbí. Ẹgbẹ́ ọkọ̀ mi náà pé Yorubawuyi ni mo sọ̀rọ̀ mi. To show you the love I have for Yoruba land. Ọmọ Yorùbá ni mí, ọmọlúàbí. Aṣọ wa kò ní funfun ní ọ̀la.
ẹlẹ́ẹ̀kejì ẹ ṣe àdúrà fún orírun ilẹ̀ Yorùbá ṣe àdúrà fún orírun ilẹ̀ Yorùbá kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ àwọn ajogun ilẹ̀ Yorùbá kó tùbà kó tùṣẹ kọ́lọ́run ṣẹ́gun àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá fún wa àwọn ọ̀tá tó nílẹ̀ Yorùbá pé kò kọ àwọn bọ́yẹ pa wá bọ́yẹ ń bá wa sùn ẹ ṣàdúrà fún orírun ilẹ̀ Yorùbá kí orírun ilẹ̀ Yorùbá kó ṣojú ẹ̀yin àtèmi ilẹ̀ Yorùbá kó ṣojú ẹ̀yin àtèmi ẹ ṣàdúrà fún orírun ilẹ̀ Yorùbá lẹ́yìn tẹ́ bá ṣàdúrà fún orírun ilẹ̀ Yorùbá tán ẹ wá ṣàdúrà fún ara yín ẹ fi ẹnu gbogbo ọmọ Yorùbá tó ń ṣàdúrà lọ́wọ́lọ́wọ́ ẹ fi ṣàdúrà fún ẹ̀yin because báyìí sì àwọn ọmọ Yorùbá àṣẹ Olúwa o àwọn ọmọ Yorùbá wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà báyìí àwọn ìyá wa ti wọlé àlùwà àwọn ìyá wa tẹ́ pé ìmí wọ́n ti di ọkùnrin àwọn ìyá tó pé wọn ò súnmọ́ àwọn tó wá pọ̀nà kan ti di ọkùnrin ni pé àwọn tí wọn ò súnmọ́ ọkùnrin mọ́ wọ́n ti wọlé àlùwà àwọn ti wà ní ìmọ̀ra wọ́n ti wà ní mímọ́ oní kìrìsìtẹ́nì ti ń ṣàdúrà kìrìsìtẹ́nì fún wa oní mùsùlùmí ti ń ṣàdúrà mùsùlùmí fún wa àwọn míì ti ń ṣe àwẹ̀ fún wa Ṣínà Yusuf ẹ káàbọ̀ so ẹ ṣàdúrà fún ara yín ẹ rántí ṣe àdúrà fún ara yín o ẹ ṣàdúrà fún ọmọ ẹ ṣàdúrà fún ọkọ ẹ ṣàdúrà fún àwọn olólùfẹ́ yín ẹ make sure pé ẹ ṣe gbogbo yẹn ní ọ̀la ẹ ṣàdúrà fún àwọn ọmọ Yorùbá gbogbo bí kí ọmọ Yorùbá bá wà ní ilẹ̀ àgbáyé àwọn táwa ń lo òyìnbó náà ẹ ṣàdúrà fún wa kákéré òkò wálé káwá sílẹ̀ Yorùbá wa kílẹ̀ má ní wá lára wọ́n ti lé wa sájò kílẹ̀ Yorùbá wa kó wá sí ìmúṣẹ ẹ ṣàdúrà fáwa náà then ẹlẹ́ẹ̀kẹrin ẹ make sure pé ẹ ṣe sàárà fún àwọn èèyàn tẹ́ bá lè ṣe sàárà fún kódà bó jẹ́ pé èèyàn mẹ́ta péré lè lágbára àti ṣe sàárà fún tó bá lágbára àti ẹ pé Yorùbá á dá púpọ̀ tó bá lágbára àti bless èèyàn mẹ́ta pẹ̀lú 30 million bless wọn tó bá lágbára 1,000 bless wọn tó bá lágbára 50 kọ́bọ̀ bless kódà bó lágbára sweet fi bless àwọn èèyàn ọ̀la tí wọ́n pè ní ọdún ní ọ̀la tọ́jọ́ sínú èèyàn máa ń dùn ní ẹbí sọ pé ẹ̀dùnyàn nínú Ọlọ́run Elédùmarè á dùn gbogbo wa nínú Ọlọ́run ọba Elédùmarè á dùn gbogbo wa nínú tó bá dẹ̀ ṣe Ọlọ́run bá wa fi àṣẹ sí Elédùmarè bá wa fi àṣẹ sí ọmọ Yorùbá ni mí o àdúrà wa yóò gbà ọmọ Yorùbá ni mí Sàká Sáìdì ọmọlúàbí ni mí o.